Nàìjíríà therefore a fẹ́ ṣe ọmọ ẹgbẹ́ kí àwa náà ká lè ní ìrànlọ́wọ́ yín fún nǹkan tá a bá fẹ́ ṣe nílẹ̀ ní Nàìjíríà wọ́n lè gbà wá sí ọmọ ẹgbẹ́ nínú ètò tiwọn ẹni tó bá join wọn yẹ and it is the right of the people. United Nations sọ pé ká máa ṣèjọba ara wa gbogbo àwọn ẹ̀yà tó wà láyé lọ́lọ́run fún lágbára yẹn ẹnìkan kan ò lè gbà kúrò lọ́wọ́ wọn. Nǹkan tí United Nations ó wà nínú òfin United Nations. African Union náà tún kọ síbẹ̀ wípé gbogbo ẹ̀yà tó wà ní Áfíríkà yìí nìkọ̀ọ̀kan ló láṣẹ lọ́lọ́run fún láṣẹ láti máa ṣèjọba ara wọn. Restructuring nǹkan tí àwa ń fẹ́ ni pé ká padà sí nǹkan tá a ní nígbà táwọn Awólọ́wọ̀ ń ṣe bàbá wa tó ṣe premier wa. Tá a bá ṣe yẹn tí every region àbí every state bá ń ṣètò ara ẹ̀ ká control nǹkan tó wà àlùmọ́ọ́nì tó wà lórí ilẹ̀ wọn tó jẹ́ pé wọ́n ń ṣe contribution sí federal government ní ayé àdá. Ṣùgbọ́n pé federal government ló máa control gbogbo ẹ̀ ká dẹ̀ dìmú títí dè níyì. Òsìjọ́ tó lè dá fún Yorùbá níbẹ̀, òsìjọ́ tó lè dá fún Ìgbò níbẹ̀, òsìjọ́ tó lè dá fún any other people. Ọlọ́run ti fún Yorùbá lágbára tó pọ̀. Àwọn tó lè jókòó kan ka ìpínlẹ̀ kan ká kejì kan papọ̀ kan wo eléyìí tó máa ṣàǹfààní wọn pọ̀ láàárín wa wọ́n dẹ̀ ti ń ṣe kò ní yé. Ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn ló dẹ̀ sọ pé ká lọ ṣe kọ́ńtì tara wa lọ́tọ̀ ló máa ṣàǹfààní nílùú. Eléyìí tá à ń bá ìgbó ṣe ń lọ ìlànà máa lọ láéláé. Díẹ̀ nínú wọn ni ò lè ṣàìsí ní ẹ̀yà kan ayé. Ọlọ́run ṣe dá ayé nìyẹn ni ò ṣe é parẹ́. Láwọn Gẹ̀ẹ́sì àwọn kan wà tá ń jẹ́ Londoners Cockney àwọn kan wà tá ń jẹ́ Northern England Manchester àwọn kan wà tá ń jẹ́ Southern England Bath Birmingham àṣọ. Èdè wọn náà fi bẹ́ẹ̀ yéra délẹ̀ ṣùgbọ́n they are English and àwọn náà ṣe jẹ́ Èkìtì kankan bẹ́ẹ̀ la gbogbo wa jẹ́ Yorùbá. Kò lè sí bá a ṣe lè ṣe yẹn kó wá dàbí ìgbà tó jẹ́ Yorùbá àti Haúsá àti Ìgbò àti Urhobo kò lè rí bẹ́ẹ̀ yẹn láéláé. Ìyàtọ̀ àwa bẹ̀ ìkan máa gbójú kan àwa Yorùbá ti ń ṣe ìgbésẹ̀ láti lọ láti rí i pé ká wá ilé ìtújú òótọ́ lára ìpẹ́jọ́ sọ. A gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa Aláàfin Ọọ̀ni especially Ọọ̀ni tó gbọ́mọdé tó mọ bá ṣe approach àwọn ọmọ bíi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó mọ nǹkan tó dáa tán ìhẹ́rìtẹ̀ lọ́wọ́ bàbá wọn bọ̀ àti kó wọn jọ àṣà ilé tó dáa bẹ́ẹ̀ lóṣòro wọ́n fi wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣètò. Àwa Yorùbá òkè àti pé lẹ́yìn ilé tó tiẹ̀ jẹ́ tó òkú téèyàn á lò kankan àwọn bàbá wa ń ṣètìtù tó pọ̀ àwa Yorùbá ní farapa tó bẹ́ẹ̀.